Today, we'll be learning about the numbers in Yoruba. A máa kọ́ numbers wa nílẹ̀-èdè Yorùbá láti oókan dé mẹ́wàá, that's number 1 to 10. Ó yá, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ o. Ìkan, that's number 1. Ìkan, number 1. Ìkan, number 1. Méjì, number 2. Méjì, number 2. So we start with number 1, ìkan. Méjì, number 2, that's 2. Ìkan, number 1. Méjì, number 2. Mẹ́ta, mẹ́ta, that's number 3. Mẹ́ta, number 3. So let's start that from number 1. Ìkan, méjì, mẹ́ta. Number 4. Mẹ́rin, mẹ́rin, mẹ́rin. Let's start from the top. Ìkan, méjì, mẹ́ta, mẹ́rin. Number 5. Márùn-ún, márùn-ún, márùn-ún. Let's start from the top. Ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún. Ẹ kú iṣẹ́ o. Next number. Number 6. Mẹ́fà, mẹ́fà, mẹ́fà. From the top. Ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà. Ẹ yá jẹ́ ká tuntun sọ o. Ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà. Number 7. Méje, méje, méje. Láti bẹ̀rẹ̀ o. Ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, méje. Ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, méje. Number 8. Mẹ́jọ, mẹ́jọ, mẹ́jọ. Láti bẹ̀rẹ̀ o. Ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, méje, mẹ́jọ. Number 9. Mẹ́sàn-án, mẹ́sàn-án, mẹ́sàn-án. Láti bẹ̀rẹ̀ o. Ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn-án. Next number is number 10. Mẹ́wàá. Number 10. Mẹ́wàá. Láti bẹ̀rẹ̀ o. Ìkan, méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún, mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn-án, mẹ́wàá. Ó yá, ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ̀yin ọmọ dáadáa o. Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá. Ṣé ẹ rántí bá ṣe ń pàtẹ́wọ́ ní ilé ẹ̀kọ́? Ení, èjì, ẹ̀ta, ẹ̀rin, àrún, ẹ̀fà, èje, ẹ̀jọ, ẹ̀sán, ẹ̀wá. Tẹ́ bá wò ó dáadáa o, ẹ máa rí i pé bá ṣe ń pàtẹ́wọ́ ní ilé ẹ̀kọ́ àti nǹkan tí a kọ́ lénìí, ìkọ̀kan náà ni wọ́n. We are doing this so that we can help you get accustomed to how you count 1 to 10 in Yoruba. Ẹ dẹ̀ ti ṣe dáadáa. Ẹ kú iṣẹ́ o.